ó dáná ìròyìn eléyìí náà ló kàǹkà o ìpínlẹ̀ Bauchi náà ló ti kàǹkà ọlọ́run ọba mi kò mọ̀ ní já sílé ọkọ ya kò ní já ṣọkọ fẹ́ kò ní já ṣàyàfẹ́ o kò ní já sílé yá o ẹ ṣàmì àdúrà ẹgbẹ́ tó àdúrà mi o wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Bauchi ni wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ o wọ́n ní wọ́n ti náwó gan ìyàwó lẹ́kan o ẹni ọdún mọ́kàndínlógún ẹni tó orúkọ rẹ̀ jẹ́ Aisha Musa látàrí pé wọ́n ní arábìnrin ọ̀hún náà ló ṣe bẹ́ẹ̀ o ló fi májèlé sínú oúnjẹ ọkọ rẹ̀ lójú náà ti gbẹ̀mí lẹ́nu ọkọ rẹ̀ ní abúlé Gwama níjọba ìbílẹ̀ Bauchi nípínlẹ̀ náà wọ́n ní lẹ́yìn ogójì ọjọ́ eléyìí tí wọ́n ṣe ìgbéyàwó gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Bauchi ṣe sọ ìyẹn SP Nafiu Habib ó ṣàlàyé wípé ṣàdédé ni àwọn gba ìpè látọ̀dọ̀ arábìnrin kan ní déédéé aago 8 fẹ́lẹ́ lù láṣàlẹ̀ ní ọjọ́ 12 oṣù kẹjọ ọdún tí a wà yìí wípé arábìnrin kan mà ní o òun ló mà ti ṣe nǹkan tó kàǹkà òun ló mà ti fi májèlé sínú oúnjẹ ọkọ rẹ̀ o lágbègbè Wúntín Dádà nípínlẹ̀ náà ó ní kété ni àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà lágbègbè Tafawa Balewa ni wọ́n ti súré lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ o wọ́n ní nígbà tí wọ́n débẹ̀ níṣe ni wọ́n gbé arákùnrin náà dìgbàdìgbà ó di ilé ìwòsàn Abubakar Tafawa Balewa o lójú náà ti du ẹ̀mí rẹ̀ bákan náà ni alukoro náà sọ di mímọ̀ wípé àwọn ti náwó gan afurasí arábìnrin náà tó sì ti jẹ́wọ́ fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá wípé lóòótọ́ ni òun fi májèlé sínú oúnjẹ ọkọ òun o lójú náà ti gbẹ̀mí lẹ́nu rẹ̀ wọ́n náà wá bílẹ̀ wípé kí gangan lórí lọ́bẹ̀ tó fi wà rọ́wọ́ kí ló dé tó fi májèlé sínú oúnjẹ ọkọ rẹ̀ lójú náà ti gbẹ̀mí lẹ́nu rẹ̀ wọ́n ní níṣe ló ń wò wọ́n ní kò rí nǹkan kan sọ wọ́n á ní pé ẹni tí ń ṣe alábòjútó iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà ìyẹn sọ ní Ọmọlórí Aliyu òun náà ti wá pàṣẹ wípé kí wọ́n gbé ẹjọ́ náà lọ sí ẹ̀ka tó ń rí sí iṣẹ́ ìwádìí ìwà ọ̀daràn nípínlẹ̀ náà fún iṣẹ́ ìwádìí síwájú sí i tí wọ́n sì ti ní afurasí arábìnrin ọ̀hún yóò máa fojú balẹ̀ ẹjọ́ o lẹ́yìn tí wọ́n bá parí iṣẹ́ ìwádìí wọ́n ní arábìnrin ìyàwó lẹ́kan ẹni ọdún mọ́kàndínlógún 19 years ni wọ́n mà ní ó ti ṣe bẹ́ẹ̀ o wọ́n ló ṣe nǹkan tó kàǹkà ó lọ rèé fi májèlé sínú oúnjẹ ọkọ rẹ̀ mà ní lójú náà ti rán ọ lọ sọ́run àrèmábọ̀ lẹ́yìn ogójì ọjọ́ 40 days eléyìí tí wọ́n ṣe ìgbéyàwó nípínlẹ̀ Bauchi ó dáná o èmi náà ti ṣe bẹ́ẹ̀ mo ti lọ sí ìpínlẹ̀ Benue kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ o wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Benue ni wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ o wọ́n ní wọ́n ti dóòlà ọmọ tuntun jòjòló kan o ẹni tí wọ́n ní kété tí ìyá rẹ̀ bí tán ní ilé ìwòsàn Gboko níjọba ìbílẹ̀ Gboko nípínlẹ̀ náà ni wọ́n ti jí ọmọ náà gbé o tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà sì ti náwó gan àwọn afurasí 11 eléyìí tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà nínú àtẹ̀jáde eléyìí tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ náà fi léde ìyẹn Ochia Andongwe ó ṣàlàyé wípé ní ọjọ́ 12 oṣù kẹjọ ọdún tí a wà yìí náà ni àwọn òṣìṣẹ́ ọlọ́pàá gba ìròyìn látọ̀dọ̀ arákùnrin kan o ìyẹn ẹni tí ń ṣe bàbá ọmọ tuntun jòjòló náà ní déédéé aago 11 òwúrọ̀ wípé ẹ dákun o ẹ̀yin òṣìṣẹ́ ọlọ́pàá ẹ wá gbà mí ìyàwó mi mà ló ṣẹ̀ṣẹ̀ bímọ tán ní ilé ìwòsàn kan lágbègbè Gboko tó sì jẹ́ wípé gbogbo wa náà la ti ń yọ̀ ọ́ ta ti ń yọ ayọ̀ ọmọ tínú wa ti ń dùn ṣàdédé lọmọ yìí mọ̀ ti dàwátì làmọ̀ rí mọ́ tó sì jẹ́ wípé nígbà tá a béèrè pa nọ́ọ̀sì àwọn ọmọ mi dà wọ́n ní nọ́ọ̀sì wa ń tẹ́wọ́ pa ṣèbọn ọmọ yín wà lọ́dọ̀ yín ṣèbí kí ni ọ̀nà àwọn òòrọ̀ mọ àwọn ọmọ o wọ́n ní kété tí àwọn ọlọ́pàá tí wọ́n gba ìròyìn yẹn nípa ẹ̀rọ ọmọ yín mọ́kẹ́ báwo ló ṣe ṣẹlẹ̀ wọ́n ní òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní súré o tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí eléyìí tó wá yọrí sí bí wọ́n ṣe náwó gan àwọn afurasí 9 lójú náà ti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ó pé ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí eléyìí tí wọ́n ṣe fún wọn náà ló tún wá yọrí sí bí wọ́n tún ṣe náwó gan àwọn afurasí 2 mìíràn eléyìí tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà ní déédéé aago 10 àṣálẹ́ lọ́jọ́ kan náà pàápàá jùlọ ẹni tó jẹ́ olórí àwọn afurasí ọ̀hún ìyẹn arábìnrin Ngweme ní ẹni ọdún 35 ẹni tí wọ́n ní òun gangan náà ló ṣe bẹ́ẹ̀ ló jí ọmọ tuntun náà gbé ara obìnrin for that matter. Lákòótán agbẹnusọ náà ti wá sọ di mímọ̀ wípé gbogbo àwọn afurasí 11 ọ̀hún náà ni wọ́n ti wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá o gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ṣe ń túbọ̀ tẹ̀ sọ̀rọ̀ wájú láti mọ ohun tí àwọn afurasí yìí tí wọ́n rí lọ́bẹ̀ o tí wọ́n fi wà rọ̀wọ́ wọn ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Benue ni wọ́n ti dóòlà ọmọ tuntun jòjòló kan o ẹni tí wọ́n ní wọ́n jí gbé ní ilé ìwòsàn kan ní kété tí ìyá rẹ̀ bí tán o bẹ́ẹ̀ náà ni wọ́n ti náwó gan àwọn afurasí 11 eléyìí tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún nípínlẹ̀ náà.